sùn àdàsùkò ọba tó ní wá tó lẹ́mìí àtó ní gbogbo ta ni a ti wà pẹ̀lú ikọ̀ àti ìdíje Elédùmarè Prophet Michael Ọlọ́run bẹ olùdásílẹ̀ ìjọ Love God Ìfẹ́ tó wà ní ìpínlẹ̀ Èkó. Bàbá ká tó wọnú ètò ẹ̀ bá ṣàdúrà fáwọn ojú tó ń wà. Lórúkọ ti Jésù Kristi ọmọ Ọlọ́run, gbogbo ibikíbi tá a ti gbé ń wò mí ní àgbáyé, mo gbàdúrà fún yín kí ọwọ́ Ọlọ́run kó kàn yín, kí ọ̀rọ̀ yín kó nítumọ̀, kẹ́dẹ̀ ní ìlọsíwájú. Jésù Olúwa wa. Àmín àmín. Bàbá ọ̀rọ̀ náà kò ń ṣe nǹkan tí ó bò mọ́, gbogbo ayé ló ti gbọ́, gbogbo etí ló ti gbọ́, gbogbo ayé ló ti mọ̀ pé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà lábẹ́ olórí wọn ọ̀gbẹ́ni Donald Trump sọ pé òun bọ̀ láti wá gbèjà orílẹ̀-èdè lórí báwọn afẹ̀míṣòfò bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ní apá òkè ọ̀yà lọ́hùn-ún. Ààrẹ Amẹ́ríkà ní pé àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń pa jù, pé fún ìdí èyí àwọn ò lè lajúlẹ̀ kan pa àwọn ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, báwọn ń bọ̀ láti wá jagun láti wá pa gbogbo àwọn afẹ̀míṣòfò yẹn rẹ́. Ṣùgbọ́n àwọn kan ní ní tí ààrẹ sọ dáa, àwọn kan ní kò dáa, pé Nàìjíríà orílẹ̀-èdè olómìnira ni wá, kò yẹ kí aráàta bá dá sọ̀rọ̀ wa. Gẹ́gẹ́ bí wòlíì ojú rẹ̀ fi wò rẹ̀ pàápàá nínú ẹ̀mí. Ẹ ṣé. Lórí ọ̀rọ̀ yẹn ó dà pé ìgbà kejì bí nǹkan la máa sọ lórí ẹ̀. Ṣé rí nǹkan tí president yẹn rò, apart of nǹkan táwọn èèyàn míì lè rò pé ó ń rò, wípé kí irú ẹ̀sùn àwọn ìwà apààyàn bẹ́ẹ̀ yẹn kó ẹfẹ̀míṣòfò yẹn kó lè dúró dákẹ́ lórílẹ̀‐èdè, yàtọ̀ sí kó tẹ̀ jẹ́ Christian àbí Muslim, àwọn méjèèjì ọmọ orílẹ̀‐èdè kan ni wọ́n. Níwọ̀nba ìgbà tí àwọn èèyàn bá ti ní ìjọba orílẹ̀‐èdè yìí tí ò bá ti nágbára láti ṣe fúnra rẹ̀, àbí pé àwọn tó ń wà lórílẹ̀‐èdè yìí tí wọ́n ti lè kápá nǹkan yẹn, kò sígbà táràtà ò ní dá sí. Wọ́n máa ń ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun kó ṣe kí ni kó wọ́. So àwọn èèyàn kan náà dẹ̀ máa pariwo dọ́dọ̀ ẹ̀ pé ṣé bí kírísítẹ́nì nìwọ náà ó dẹ̀ jẹ́ kan nú àwọn olórí, ṣé ó máa wò kí nǹkan báyìí máa ṣẹlẹ̀, tó dẹ̀ yẹ pé òun náà rí i pé ó tọ́ sí òun, ó kàn òun lòun ṣe ń sọ, apart of pé bóyá pé orílẹ̀-èdè kan tiẹ̀ kàn dìde anyhow pé ó sọ fún orílẹ̀-èdè kan pé òun bọ̀, láì ṣe pé bóyá pé àwọn ọmọ orílẹ̀-èdè dìde welcome ẹ̀. So ó wá lè jẹ́ pé àsọtẹ́lẹ̀ kan tó bò wà láàárín àwọn orílẹ̀-èdè yẹn, ààrẹ kan sáré kan, tó pé ẹnikẹ́ni ò mọ ìdí ẹ̀ o. So ṣùgbọ́n gbogbo nǹkan tí ọ̀rọ̀ yẹn ń sọ náà kò tí ì ṣe nǹkan tó bàdì jù, ó jẹ́ kó kó àwọn tí wọ́n ń hùwà bàjẹ́ yẹn kó kó wọn ní ìjánu, so that tó bá ti kó wọn ní ìjánu, irú nǹkan bẹ́ẹ̀ ò ní happen ní àárín wa. Tí irú nǹkan bẹ́ẹ̀ bá dẹ̀ ti happen láàárín wa, ògo ni fọ́lọ́run. So èmi gbàdúrà pé àwọn aládùúrà náà nǹkan tá a nídìí ni pé ká túbọ̀ kún fún àdúrà, torí àwọn èèyàn ń rò pé bóyá ó nídìí tí máa yẹn fi ń bọ̀ àbí nǹkan kan. Ẹ̀yin tẹ́ ń gbàdúrà tẹ́ pé àdúrà rẹ̀ fi ń jagun tí ò tí fi wọ́ọ̀sì jù báyìí lọ fún Nàìjíríà, ká máa dúró. Èmi gbàdúrà yẹn tó sán tòru, so ẹ̀yin náà ẹ pẹ̀lú. And then èmi gbàdúrà pé kí Ọlọ́run fún bàbá wa Ahmed Tinubu, kí Ọlọ́run fún ní ẹ̀mí tó máa fi darí ohun gbogbo nǹkan yẹn, àti pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà àbí àwọn ẹlòmíì náà, àbí àwọn tí wọ́n ń hùwà bàjẹ́ yẹn o, nítorí pé tán bá lè ronúpìwàdà pẹ̀lú bí ààrẹ Amẹ́ríkà ṣe ń dún wúruwúru mọ́ wọn yìí, tán bá lè ronúpìwàdà nǹkan ńlá ni. So nítorí Olúwa ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà, káwọn náà regret pé nǹkan táwọn ṣe yẹn ò dáa. Torí possible kò sí ọkùnrin tọ́lọ́run lè mú, tọ́lọ́run bá fẹ́ arrest ọkàn wọn, Ọlọ́run á arrest ọkàn to the extent pé wọn ò ní máa hùwà jàgídíjàgan, àwọn náà ẹ̀mí á kàn wọnú wọn ni, nítorí pé ibi tí ó bá hun ẹ̀fúùfù lẹ̀lẹ̀ òun ló máa ń darí ìgbẹ́ sí, ibi tó bá wọn Ọlọ́run ló máa ń darí ọkàn bá sí, even ọkàn tó le pàápàá tó tún ju tirú àwọn pípù yẹn lọ, Ọlọ́run lè darí ọkàn wọn kán dẹ̀ sọ̀rọ̀ nígbà pé ok àwọn sorry, so nǹkan báyìí ló wà, afẹ́fẹ́ ti fẹ́ àti rí ìfura ẹ̀dì oníkálùkù á dẹ̀ dúró sáyé rẹ̀. So tí ó bá yẹ pé ìjọba máa ṣàánú fún wọn, wọ́n á ronú àṣàánú fún wọn, because fúnra wọn náà jọ̀wọ́ ara wọn. Wọ́n bá dẹ̀ fààyè sílẹ̀ kan sá lọ, kán jẹ́ kán sá lọ, kó má sí irú ẹ̀ mọ́, torí àti máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ lórílẹ̀‐èdè yìí àti ẹ̀fẹ́ gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn bí kò ń ṣe pé àlàáfíà àti Kristi òun la fẹ́. So pẹ̀lú agbára lọ́dọ̀ Ọlọ́run, ọgbọ́n ìmọ̀ àti òye tí bàbá Ahmed máa fi ṣe, tí gbogbo nǹkan ó fi ṣe, táwọn ọ̀daràn á fi stop, tí president náà fi jókòó, tí kò ní sí gbọ́nmisí omi òtó, èmi gbàdúrà lórúkọ Jésù ọ̀run á fún wa. Ṣùgbọ́n nǹkan tèmi rí nǹkan tó dáa ni, mi ò rí gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run tí mo dẹ̀ máa ń sọ àsọtẹ́lẹ̀ ní ńlá kùákà ilé
mi ì rí bàjẹ́ lórúkọ Jésù kò dẹ̀ ní bàjẹ́. àmín lórúkọ Jésù kò ní bàjẹ́. Ọ̀rọ̀ náà ni bàbá ti gba àwọn olórí wa àti Donald Trump o àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn afẹ̀míṣòfò náà. Wọ́n ní Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronúpìwàdà. Ká tó máa lọ ọ̀rọ̀ Christian Carnival ibo ló gbé dúró, ibo lè tó dé dúró báyìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọ̀rọ̀ Christian Carnival. Nǹkan tí mo lè sọ ńbẹ̀ ni pé mi ò tí ì ní nǹkan kan tí màá sọ because Ọlọ́run fúnra rẹ̀ òun ló máa ń ṣe gbogbo nǹkan. So ó dẹ̀ ti mọ̀ pé n tí mo máa fi ń múnú àwọn ọ̀pọ̀ èèyàn dùn àti máa fi ń dúpẹ́ lọ́wọ́ òun nìyẹn ní every year. So tọ́lọ́run bá ṣì wùn nínú ọkàn pé kó ṣeé ṣe kò sẹ́ni tó lè dá dúró. Á gbé àánú dìde. Àánú ni mo kàn need. Ẹ wo ọ̀rọ̀ ilẹ̀ yẹn ló tiẹ̀ jẹ́ pàtàkì because tẹ́ pé a ti ra ilẹ̀. Sọ́nà ti yanjú yẹn ibo ló dé. Ilé ò tiẹ̀ Ọlọ́run ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni because Ọlọ́run ti ṣèlérí pé òun máa lo èèyàn kan. So òun ló fi fún mi ní ìtẹ̀síwájú láti sọ, kò ṣe pé mo fẹ́ láti máa tọrọ owó àbí nǹkan kan lọ́wọ́ ènìyàn tí ò bá ṣe pé nǹkan Ọlọ́run. Bí mo dẹ̀ ṣe ń sọ fún àwọn èèyàn náà lèmi náà ń dá sí nǹkan Ọlọ́run wọ́n wá ń bá mi lójú méjèèjì ni mò ń dá sí nǹkan Ọlọ́run. Ó kàn jẹ́ pé níwọ̀nba ìgbà tẹ́ pé mo ní àwọn olólùfẹ́ lọ́nà tó jìn nítòsí n ta lè fi rí ìṣara wa náà ní orí ayélujára. So òun ló mú mi tí mo fi ń sọ ìwọ tí Ọlọ́run bá máa lò fún wa lórí ilẹ̀ nǹkan tó ní ó nágbára ó kéré ni fi sílẹ̀. Ọlọ́run á dìde fún ìrànlọ́wọ́ wọn náà bí ìgbà tó ṣe rẹ̀ lóore ni ó lè máa wò pé wọ́n ń béèrè owó lẹ̀ fún Ọlọ́run. Ẹ ti wọ fúnra rẹ̀ ìrànlọ́wọ́ ló máa jẹ́ fún ẹ tó bá dá sí ọmọ orí ọ̀fẹ́ tó wà lórí ẹ̀ bóyá orí ọ̀fẹ́ yẹn gan bí ìgbà tó lè tó ṣòro ẹlòmíì mọ́ títí láéláé ni. So ẹni tọ́lọ́run bá ràn lọ́wọ́ tó jọmọ Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ ilẹ̀ yẹn. Ìwọ tó wá fẹ́ dá sí o lè pe fóònù nọ́mbà mi màá tún sọ àkáǹtì tí o lè fi nǹkan tọ́lọ́run bá fún ẹ tó máa fi sí. Tó bá dẹ̀ lè rà fún wa nítorí orí ibẹ̀ ló jẹ́ ká ti ṣe Christian Carnival lórúkọ Jésù yóò dára fún wa. So 070-360-387-57 and then 070-360-387-57 and then àkáǹtì tó ẹ lè fi nǹkan sí fún wa First Bank 311-621-6778. Ìpínlẹ̀ kan sí. 311-621-6778 lórúkọ Jésù bẹ́ẹ̀ ti ń dá sí ọ̀run á dá sọ̀rọ̀ yìí. Ní orúkọ Jésù ọ̀run á dá sọ̀rọ̀ gbogbo wa bẹ́ẹ̀ ṣe ń dá sí ọ̀run á dá sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ jẹ́ ká dá sí iṣẹ́ Olúwa kò sí dá sí kò sẹ́ni tó bólúwa rìn tó pàdánù àǹfààní àti bọ́lọ́run rìn ni ẹni pápá bí ọdún ṣe ń parí káwa náà jẹ oore ọ̀fẹ́ lọ́dọọdún dá sí iṣẹ́ Olúwa ọ̀run á dá sí iṣẹ́ tàwa náà alọ́nà tún padà bọ́ lọ́jọ́ mi àwọn òní kò ẹ̀yìn ní kú gbogbo lọ́dẹ wa ó dàbọ̀.